ó mà ṣe o àáfàá dálámù fi tipátipá jẹran ìsúnkú sí ọmọ ọdún 12 làwọn agbófinró bá fi ṣìnkún òfin mú un. àáfàá ẹni ọdún 31 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jubril Dálámù ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 12 kan lò pọ̀ níjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ti sọ di mímọ̀ pé àwọn náwó gan àáfàá ọ̀hún lẹ́yìn tí ìyá ọmọ náà wá fi ẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá. Odùtọ́lá ṣàlàyé pé ìyá ọmọ ọ̀hún Kẹ́hìndé Kafayat tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Ògùn bákan náà ló mú ọmọ rẹ̀ wá sí àgọ́ ọlọ́pàá tó sì wáá fi ẹ̀sùn kàn pé àáfàá Dálámù fi tipátipá jẹran ìsúnkú sí ọmọ òun. Ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ sátidé tí í ṣe ọjọ́ 19 inú oṣù kẹwàá ọdún 2024 ní déédé aago 1 ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Odùtọ́lá fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti náwó gan afurasí ọ̀hún tí wọ́n sì ti mú ọmọ náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye. Ó ṣe àfikún rẹ̀ pé wọ́n gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìwádìí ìwà ọ̀daràn fún ìwádìí síwájú sí i àti pé kí wọ́n lè fi ìjìyà tó tọ́ jẹ afurasí ọ̀hún lábẹ́ òfin. Abíọ́lá Àjàní ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ àtótó arére online television.